ohun ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ èdè ògo rẹ̀. Kí ni ó wá ṣe mí tí n ò ní lè máa júbà rẹ̀ òye ọ̀run. Ohun ayé kún fún ògo rẹ̀. Ohun ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ èdè ògo rẹ̀. Kí ni ó máa ṣe mí tí n ò ní lè máa júbà rẹ̀ òye Ọ̀run ohun ayé kún fún ògo rẹ̀. Ọ̀run pátá àti ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ kéde ògo rẹ̀. Kí ni yóò wá ṣe mí tí n ò ní lè máa yìn ọ́ àtóbi jùlọ. Ohun ayé kún fún ògo rẹ̀ àti ayé pátá. Ẹgbẹgbẹ̀rún ìràwọ̀ pátá ìwọ nìkan ni wọ́n kí. Ọlá lẹ́wọ̀ lásán, ògo lásán ìlékè. Ìyìn lẹ́gùn lẹ́sìn, àwa máa rí di Elédùmarè. Ọlá lẹ́wọ̀ lásán ìlékè. Ọlá lẹ́wọ̀ lásán, ògo lásán ìlékè. Ìyìn lẹ́gùn lẹ́sìn o, àwa máa rí di Elédùmarè. Ọlá o. Lẹ́wọ̀ lásán ìlékè. Ayé ṣúgà ẹ̀mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba àlọ́ba 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 àlọ́ba. Ṣé ọba àwọn ọba gbogbo. Ayé
Jésù ga o. Ẹ wólẹ̀ fún ni. Lónìí o. Gbogbo ayé èjè ṣúgà ẹ wólẹ̀ fún àgbẹ̀ ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba àlọ́ba 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 ṣé lọ́ba àwọn ọba gbogbo ayé. Jésù ga o. Ẹ wólẹ̀ fún bàbá àgbà. Àwa dúpẹ́ o Jésù, o ṣé bàbá. O ṣé Jésù, o ṣé. O ṣé Jésù, o ṣé. Àwa dúpẹ́ o Jésù, o ṣé bàbá. O ṣé Jésù, a dúpẹ́ o. O ṣé Ọlọ́run ayọ̀ àyìnyán o. O ṣé olùgbèjà wa ò máa dúpẹ́ o. O ṣé aláàbò wa ò máa júbà rẹ. Àwa dúpẹ́ o Jésù, o ṣé Olúwa. O ṣé Jésù, o ṣé. O ṣé bàbá o. Àyìnyán o àyìnyán o. Èmi yóò máa yàn, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá o. Èmi yóò máa yàn, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Èmi yóò máa yàn sá, èmi yóò máa gbé ọ̀gá o. Ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá o. Èmi yóò máa yàn, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Ọba tọ́lá rẹ̀ mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ọba tọ́lá rẹ̀ mi ríyáríyá. Gbogbo ènìyàn ẹ bá mi gbólúwa ga. Ọba tọ́lá rẹ̀ mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Omi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o. Ọba tọ́lá rẹ̀ mi ríyáríyá.
Ọba tó lábẹ́ nílẹ̀ gbẹlẹgbẹ o. Ọba tó lábẹ́ níríyáríyá o. Gbogbo ayé o, ẹ bá mi gbé bàbá ga. Omi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o. Ríyáríyá. Mo dúró ní ọ́, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo dúró ní ọ́, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo wáyé ipò nìyàn lógo Ọlọ́run òtítọ́. Mo wáyé ipò nìyàn lógo Ọlọ́run ìyè. Mo dúró mo bẹ̀rẹ̀ mo dúró yàn, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá o. Mo dúró yàn, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo wáyé ipò nìyàn lógo Ọlọ́run òtítọ́. Mo wáyé ipò nìyàn lógo Ọlọ́run ìgbàlà wa. Mo dúró Ọlọ́run òtítọ́. Sára rẹ̀ ojúbà rẹ̀ o. Sára rẹ̀ o ojúbà rẹ̀ o. Ayérayé aṣẹ̀dá ọ̀run. Sára rẹ̀ màmá rẹ̀ o. Sára rẹ̀ o ojúbà rẹ̀. Sára rẹ̀ o. Sára rẹ̀ ọba tó bá mú òtúbà rẹ̀ o. Sára rẹ̀ wọ́n tó mú wa láyọ̀ òtúbà rẹ̀ o. Sára rẹ̀ ọwọ́ tó sọ wa òtúbà rẹ̀ o. Sára rẹ̀ o tó mú wa jílẹ̀ òtúbà rẹ̀ o. Sára rẹ̀ wọ́n bá lágbára wa òtúbà rẹ̀ o. Ayérayé aṣẹ̀dá ọ̀run. Sára rẹ̀ mọ̀mọ́ rẹ̀ o. Sára rẹ̀ o òṣùbà rẹ̀. Sára rẹ̀ o òṣùbà rẹ̀. Sára rẹ̀ ọba àwọn ọba òṣùbà rẹ̀. Sára rẹ̀ olúwa àwọn olúwa òṣùbà rẹ̀. Sára rẹ̀ ọba tí ń fọba òṣùbà rẹ̀. Sára rẹ̀ ọba tí ọba lóye òṣùbà rẹ̀. Ayérayé aṣẹ̀dá ọ̀run. Sára rẹ̀ mọ̀rọ̀ rẹ̀ o. Sára rẹ̀ o òṣùbà rẹ̀. Sára rẹ̀ ayérayé aṣẹ̀dá ọ̀run. Sára rẹ̀ olórí ọ̀fẹ́ ẹlẹ́rù mi. Ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá. Olórí ọ̀fẹ́ o. Olórí ọ̀fẹ́ ẹlẹ́rù níyìn àgbáyé pátá o. Olórí ọ̀fẹ́ ẹlẹ́rù níyìn Ọlọ́run gbogbo àgbáyé o. Mo gbé ọ̀gá. Olórí ọ̀fẹ́ o. Olórí ọ̀fẹ́ yìí o. Ẹlẹ́rù níyìn bàbá o. Àgbáyé o. Olórí ọ̀gá. Ó ṣe Jésù ó ṣe Jésù ló fi fẹ́ ajá sí ọ̀pọ̀lọpọ̀.
ọ̀pọ̀ sí kú tí wọ́n ti tilẹ̀ bóra. Owó Olúwa nánú rẹ̀ ló fi fẹ́ ajá mi sí. Ògo ìyìn ọlá ní fún ọ Mèsáyà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mọ́dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀. Òní ní ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kejìlá. Òní ní ọjọ́ tó kẹ́yìn nínú ọdún 2023. Ó Olúwa àánú àti ìrọ̀fẹ́lá ni mo rí gbà tó fi dá mi sí tó fi ka mi ọkọ̀ọ̀kan láwọn àlàyé. Èyí tí ó lè fi gbogbo ọjọ́ tó ní yin orúkọ olóògbé orúkọ rẹ̀ gàgà bá gbọ́ gbà tí yín àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Bàbá mo dá gbogbo ògo ìyanra padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe. Èyí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kejìlá. Èyí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún 2023. Àánú àti oore ọ̀fẹ́ ni ló fi kà mí ọkọ̀ọ̀kan lára àwọn tí ó fi gbogbo ọjọ́ tó ní yin orúkọ ológun ló fi gbogbo ọjọ́ tó gbé orúkọ rẹ̀ ga. Olúwa ọmọ ṣe o, alágbára ọmọ ṣe o, olóore ọ̀fẹ́ ọmọ ṣe o, aláàánú jùlọ ọmọ ṣe o. Ìjìnlẹ̀ fẹ́ èmi àlè mọ̀ṣẹ̀bọ̀lá gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi. Ògo ní forúkọ rẹ̀, 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 ògo ní forúkọ rẹ̀. Bàbá mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ torí pé ìwọ ló ní. Ìbámọ̀ ṣe rẹ̀ ni kílè mi bá mọ̀ wí àní kílè mi bá sọ ọ́ bàbá ọmọ ṣe o alágbára jùlọ. Èyí tó tún fàyè gbà mí láti lè fi gbogbo ọjọ́ ní yin orúkọ ológo. Bàbá ọmọ ṣe àánú ni mo rí gbà oore ọ̀fẹ́ ni. Ṣé ti pípé lèmi ọmọ pé, ṣé ti yíyẹ lèmi ọ̀yẹ, ṣé ti ní mímọ́ lèmi ọmọ, ṣé ti jólóòtọ́ lèmi òyìn lóòótọ́. Àníbo ni mo dára sí ṣùgbọ́n wọ́n fi ìfẹ́ àti àánú rẹ̀ dá mi ṣe. Ó fi kà mí yẹ láti lè mọ yìnyín ọ́ láti mọ gbórúkọ rẹ̀ ga nígbàgbọ́ ní ọjọ́ gbogbo. Olúwa mo mọ rírì orí rẹ̀ láyé mi o. Mo sọ wípé o ṣe, 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 mo sọ wípé o ṣe. Ìgbà rẹ̀ ni mo ṣe Ọlọ́run ayé rẹ̀ bàbá títà ilé mi ò mọ̀ yóò sì mọ gbórúkọ rẹ̀ ga fún àánú àti ìrọ̀lẹ́ ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Mo kí ẹ̀rí kọ̀ọ̀kan wa pé a kú oríire fún ọjọ́ tí ó gbẹ̀yìn oṣù kejìlá àti ọdún 2023 tọ́lọ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti rí ní ayọ̀ àtàlàáfíà ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Ìwọ̀n wákàtí tó kù tí a fi jáde kúrò nínú rẹ̀ bọ́ sínú ọdún tuntun ní orúkọ Jésù Kristi. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín àti rẹ̀ kọ̀ọ̀kan wa tó tún kù nínú ọdún yìí Ọlọ́run yóò gba gbogbo ẹ̀ fún aláàkú sí ibi kankan. Bẹ́ẹ̀ ni gbogbo ibi tí wàá ń bẹ nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi àníbáwa nípìn kankan nínú ọkọ̀ọ̀kan àní nípìn nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ètò tó wá dàbí rẹ̀ òun náà ni wípé kíni nínú ìwọ̀nba wákàtí tó kù yìí tí ọdún 2023 tí ó fi di ó di gbòṣe ó di gbére láéláé gbogbo bíkíbi tó bá kù sí gbogbo àwọn ayọ̀lọ́nà àwọn náírà àwọn ogun ayé wa pátápátá gbogbo wọn pátá ní ẹ̀jẹ̀ Jésù àti agbára Ọlọ́run ayọ̀ yóò fọ̀dànù kó nú ayé wa gbogbo wọn ó sì parun papọ̀ pẹ̀lú 2023 nígbà tí a sì wọnú ọdún tuntun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ rere láti lọ jẹ́rìí sí agbára Ọlọ́run alààyè tí gbogbo ògo yóò sì máa jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. So a kó palẹ̀mọ́ fún ọdún 2024 ìtí àwọ̀bẹ̀ ní ìṣẹ́gun àti ìgbàlà pípé. Wọ́n kà nínú ọ̀rọ̀ Ọlọ́run Exodus orí ìkẹtàlá ẹsẹ̀ kẹtàdínlógún dé ìkejìdínlógún. Exodus orí 13 ẹsẹ̀ 17 àti 18. Ó sì ṣe nígbà tí Fáráò jẹ́ kí àwọn èèyàn náà kí ó lọ tán. Ọlọ́run kò sì mú wọn tọ ọ̀nà ilẹ̀ àwọn ará Filistia. Èyí ni ó ṣàyà nítorí tí Ọlọ́run wí pé kí àwọn ènìyàn náà mọ́ bá yí ọkàn padà nígbà tí wọ́n bá rí ogun kí wọ́n sì padà lọ sí Egypt. Ṣùgbọ́n Ọlọ́run mú wọn yí lọ sí ọ̀nà ojú òkun pupa. Àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ kúrò ní ilẹ̀ Egypt ní ìhàmọ́ra
nígbà tí Ọlọ́run mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Egypt yẹn ni pé nígbà tí Fáráò tó yọ̀ǹda wọn pé kí wọ́n mọ bá ti sí wọn lọ òun ọ̀tẹ̀ fẹ́ rí wọn mọ́ àti gbogbo àwọn aráàlú tí wọ́n ké ẹ máa lọ o ìyà yìí tó gẹ́ wàhálà yìí tó gẹ́ o àwọn ò fẹ́ yé mọ́ nílùú wa torí pé kí ni ìyà tẹ̀ fi ìyà tí ń jẹ wá ti pọ̀ jù tí ìyà tí ń jẹ wọ́n ti pọ̀ jù nítorí ọ̀rọ̀ ayé wa. Bẹ́ẹ̀ náà ni nítorí ọ̀rọ̀ ayé mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí àwọn ẹni kà wọn ò ní ìsinmi ìparun lọ́tún ìparun ló sì ní ṣubúlù wọn. Ariwo ẹkún lónìí ariwo ẹkún lọ́la lọ́sàn-án lóru ní ṣẹlẹ̀ nínú ilé wọn. Bẹ́ẹ̀ náà nínú ayé títí ẹ náà bí o ti kó wákàtí kan ọ̀fọ̀ lágidi níṣẹ́ ní gbogbo àwọn olólè àwọn ẹni kàwé níbi àwọn ọ̀tá nítorí wípé kíni Ọlọ́run fẹ́ fi ọwọ́ agbára ńlá rẹ̀ mú wa jáde èdè tó jẹ́ wípé kíni o gbọ́dọ̀ fi ayọ̀ àti dídùn yìn Ọlọ́run lógo o gbọ́dọ̀ fi ijó àti ayọ̀ rẹ̀ sí kíni yìn Ọlọ́run lógo èyí tó tún wá dàbí rẹ̀ ó rí wípé nígbà tí Ọlọ́run mú wọn jáde tán tí Fáráò jẹ́ kí ó yọ̀ǹda wọn pé kí wọ́n mọ́ lọ tí wọ́n lọ ọ̀nà tí ó yá òun ní ilẹ̀ àwọn ará Filistia láti jáde kúrò ní ìlú Egypt láti mọ tẹ̀síwájú lọ sí ilẹ̀ ìlérí àti májẹ̀mú ni ṣùgbọ́n Ọlọ́run kọ̀ láti mú wọn gbalẹ̀ yẹn ó mú wọn lọ gba ibi tí Òkun Pupa wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ìwọ náà lónìí mo mọ̀ pé ó ṣeéṣe pé ọ̀tọ̀ ni bó ṣe ṣètò wípé ó fẹ́ jáde kúrò nínú ọdún 2023 bọ́ sínú 2024 tó yẹ pé kí ni kọ̀ wá rí bẹ́ẹ̀ mọ́ ọ̀tọ̀ níbi tí o ti lọ bára rẹ àbí ọ̀tọ̀ nìkan tí ó yọjú láti mú kí ìrìn àjò rẹ kó yàtọ̀ sí ti bí o ṣe ṣètò rẹ tẹ́lẹ̀ gbọ́ mi ìyẹn ò lè ìyẹn kò yẹ kó jí ọ lọ́wọ́ láti yan Ọlọ́run lógo ṣùgbọ́n ó yẹ kó fún ọ ní ìwúrí àti tara àtàráyá láti yan Ọlọ́run lógo ni ìdí ni wípé kí ni Ọlọ́run tó mú kí ọ̀nà tí o fẹ́ tọ̀ yẹn kó yí padà láti wọnú 2024 yẹn láti yẹn kó nu 2023 àbí ògbésẹ̀ tó fẹ́ gbé láti kó nu 2023 bọ́ sínú 2024 yẹn kí ó yí padà ó ní ìdí àti ètí pàtàkì tó fi ṣe lè fún ọ ara rẹ̀ náà ní eléyìí wo ó rí nínú ẹsẹ̀ kejìdínlógún kí ni tó sọ ó ní ṣùgbọ́n Ọlọ́run mú wọn yí lọ ní ọ̀nà ìjù Òkun Pupa àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ èyí ni asáyí ni ó ṣàyà nítorí tí Ọlọ́run wípé kí àwọn ènìyàn náà má bàa yí ọkàn padà nígbà tí wọ́n bá rí ogun kí wọ́n sì padà lọ sí ilẹ̀ Egypt so Ọlọ́run mú kí ọ̀nà wọn kó yí padà láti lọ gba ọ̀nà tó jìn dípò ọ̀nà tó yá nítorí pé kí ni nígbà tí wọ́n bá rí ogun kí wọ́n bá di wípé wọ́n tún kó rẹ̀wẹ̀sì ọkàn wọ́n wá sọ pé ẹ wo àwọn ọ̀lọ́mọ́ àwọn padà sílẹ̀ Egypt kéyìí kọ́ má bàa ṣe ṣẹlẹ̀ lọ́lọ́run fi lọ mú wọn gba ọ̀nà tó jìn eléyìí jẹ́ number 1 èkejì kí wọ́n lè mọ̀ wípé sọ àní Ọlọ́run yìí òun nìkan ni alágbára ó sì lágbára lórí gbogbo láti ṣe ohun gbogbo òun ló sì mú wọn gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ náà Ọlọ́run mú wọn gba ibòmí àbí ó mú kí ọ̀nà ètò tó ṣe kọ́ yàtọ̀ sí bí o ṣe ṣe láti jáde kúrò ní 2023 bọ́ sínú 2022 nítorí wípé kí ni ètò tí wọ́n ṣe yẹn ewu tí ń bẹ níbẹ̀ ò lè rí ṣùgbọ́n Ọlọ́run sì kí ni ó rí number 1 èjì tó tún dàbí rẹ̀ ni wípé kí ni Ọlọ́run fẹ́ kọ́ mọ̀ wípé òun lọ́lọ́run alágbára òun ló ní gbólóhùn kẹyìn òun ni máa ń ṣètò tó dára fún ènìyàn ohun tó ń bá ní yọ jẹ ṣíṣe òun náà ní jẹ ṣíṣe eléyìí jẹ́ number 2 ètò tún dàbí rẹ̀ òun náà lẹ́lẹ́kẹta òun ní pé Ọlọ́run fẹ́ kọ́ mọ̀ wípé kí ni ọwọ́ òun nìkan ni gbogbo agbára àti ìgbàlà wà òun nìkan ló lágbára láti gbà ọ́ òun ló sì mọ tó tọ́ àti ohun tó yẹ fún ayé rẹ̀ ètò tó má dàbí rẹ̀ Ọlọ́run ò fẹ́ kó jẹ́ pé gbogbo wàhálà àti ìdààmú àti ìfòòró àti ìpọ́nilójú èyí tó ti rí nínú 2023 kó tó wá jẹ́ pé ó tún lọ tẹ̀síwájú nínú rẹ̀ nínú 2024 ọ̀kan tó ní ẹ̀ òmíràn tó tún dàbí rẹ̀ Ọlọ́run ò fẹ́ kó jẹ́ wípé kí ni ìgbésẹ̀ tó gbé yóò mú ọ padà sẹ́yìn lọ sínú ìgbáyé jákujáku ibi tó wà tẹ́lẹ̀ tó ti pinnu wípé ó tún padà sí bẹ́ẹ̀ mọ́ nítorí pé tó bá padà síbẹ̀ yóò tún burú jáì ju ti ìgbà àkọ́kọ́ lọ tí àwọn ọmọ Ísírẹ́lì bá fi lè ṣèṣì padà lọ sí oko ẹrú ilẹ̀ Egypt nígbà tí wọ́n bá rí ogun ìmúnisìn yóò sì ti lágbára kò sì sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá fi lọ gba ọ̀nà ilẹ̀ àwọn ará Filistia nìyẹn wọ́n padà nítorí pé kí ni àwọn ọmọ Ísírẹ́lì ní gbogbo àkókò tí wọ́n lò ní ilẹ̀ Egypt wọn ò mọ kankan tí ń jẹ́ ogun wọn ò mọ ìjà gẹ́gẹ́ wọn ò mọ débi kí wọ́n sọ pé ogun ohun tí wọ́n mọ̀ ní wípé kí ni káwọn sáà ti mọ kọ́lé káwọn sáà ti mọ dára lóríṣiríṣi pẹ̀lú àwọn òkúta àwọn àpáta èyí tí wọ́n mọ̀ jù nìyẹn bẹ́ẹ̀ náà ni ìwọ náà ó tá lọ mọ̀ tó ti dúró jẹ́ oníkọ̀nà tí wọ́n ti ṣètò sí ọmọ
àwọn ọmọ Ísírẹ́lì wọn ò mọ̀ wípé kí ni ilẹ̀ àwọn Fílísítà táwọn fẹ́ gbà yẹn ilẹ̀ tó léwu ni, ṣùgbọ́n Ọlọ́run mọ̀. So kí ogun ara Fílísítà kó má bàa dá wọn padà sí ẹ̀yìn, Ọlọ́run fi lọ mú wọn gba ọ̀nà tó jìn, bó jẹ́ pé ọ̀nà yẹn Fílísítà yọ ya. Bẹ́ẹ̀ náà ni ètò tí wọn náà ṣe, wo bí wọ́n ṣe ṣètò yẹn, Sátánì ti rí gbogbo ẹ̀ pátápátá, àwọn ìjọba òkùnkùn ti rí gbogbo ẹ̀ pátá. So àwọn ẹnìkan tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó ń bá rìn yẹn wọ́n ti mọ̀ tí báwọn kan lọ sásọ fún wípé bó ṣe fẹ́ rí ni, nínú àwọn tó sọ fún yẹn àwọn olọ́mọ jẹ́ pé kí ni wọn ò fẹ́ràn rẹ̀ débi táyé pé àwọn náà ti ṣètò wípé tẹ́bí tó bó ṣe fẹ́ rìn ni ẹ̀fọ̀rẹ́lẹ̀ àmọ́. So nítorí àwọn wọ̀nyí Ọlọ́run wá ṣe kí ni ó yí gbogbo ẹ̀ padà fún ọ láti mú kẹ́ pé ibi tó lọ fẹ́ gbà yẹn kọ́mọ́ ṣe fún láti gbàbẹ̀ mọ́, ṣùgbọ́n kọ́ lọ gba ibi tí ìgbàlà àti ìyè wà. So èyí tó yẹ ìyẹn gbọ́dọ̀ sì wípé kí ni kò yẹ kó bínú, kò yẹ kó kára, kò yẹ kó kùn, kò yẹ kó máa rárùn, nítorí wípé kí ni ètò tó ṣe láti dárúkọ ní 23 bọ́tún 2024 kò bọ́ sí mọ́, ètò mi lọ bọ́ sí, àbí ibi tó fẹ́ wà láti kó nínú 23 bọ́ sínú 24 ibẹ̀ kọ́ lọ wà. Bóyá orílẹ̀-èdè tó wà kọ́ ní ìwọ fẹ́ wà, wọ́n sọ pé ó ti ṣètò wípé no orílẹ̀-èdè báyìí ló ti fẹ́ ṣe kí ni ló ti fẹ́ gbé ìyè, ló ti fẹ́ lo 31 bọ́ sínú 1st January tí ó wà bọ́ sí gbọ́mi ètò Ọlọ́run ni. Bóyá ibi tí wọ́n fètò sí yẹn ọmọ tó dúró níbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀. So fún díẹ̀ yìí jẹ́ ẹni tó fi ayọ̀ àti dúdú yin Ọlọ́run ní ibikíbi yòówù tó bá ti bára rẹ̀, àti ní ipò yòówù tó bá ti bára wọn, àti lórí ètò yòówù tí ọba dé tó bá yàwó tó ti ṣe tí ọba bó sí mọ́ láti fi wo àwọn ọmọ Ísírẹ́lì tẹ́ pé wọ́n bá wọn Ọlọ́run bá tọ́ wọn ni, tí wọ́n bá lọ gba ọ̀nà Fílísítà ni kò sí tàbí ṣùgbọ́n wọ́n tún padà tó lọ sóko ẹrú. Number 1 àwọn ará Fílísítà ni wọ́n pa wọn nípakúpa, wọ́n fìyà jẹ wọn, wọ́n á tún kó wọn lẹ́rú, wọ́n á tún dá wọn padà nígbà tí wọ́n bá kó wọn lẹ́rú wá sí wọn tán tí wọ́n ṣe wọ́n bó ṣe wọn tán, wọ́n á tún padà sí ilẹ̀ Egypt. Fáráò wà tó wá kó wọn lẹ́rú tó tún burú jù ti ìgbàanì lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n lọ gbọ́n okun pupa á rí wípé kí ni wọ́n tún rí títóbi Ọlọ́run, tó túmọ̀ sí wípé Ọlọ́run tó fi jẹ́, Ọlọ́run tó ń sọ wọn jẹ́, ó ti sún wọn níyè, ó tún sí wọn níyè láti já lágbára sí àti láti lè gbọ́ wọn Ọlọ́run alààyè gbọ́. Ọ̀nà tọ́lọ́run fẹ́ mú ọ̀rìn yẹn tó yàtọ̀ sọ́nà tí wọ́n fẹ́ rìn yẹn, láti sọ̀dá lágbára ní ọ̀tún nínú Ọlọ́run ni, láti mú kí ọ̀tún pọ̀ ní gbàgbọ́, kí gbàgbọ́ kó tún lè rinlẹ̀, kó tún lè gbilẹ̀, kó tún lè gbòòrò, kó tún lè sanra sí ju ti 2023 lọ. Nínú 2024 ló ti fẹ́ mú ọ̀rọ̀ rin ọ̀nà tí wọ́n kò ṣètò fún, tó sì yàtọ̀ sọ́nà tí wọ́n ṣètò fún láti jáde kó nínú 2023 bọ́ sínú 24. Fún díẹ̀ yìí mọ́ bànújẹ́ torí wípé kí ni ìbò sì fẹ́ rìnrìn àjò 2023 bọ́ sínú 2024 bá kọ́ ni ó ṣe wáyé, ọ̀tọ̀ ni bó ṣe tó, ọ̀tọ̀ ni bó ṣe wáyé. Gbà wípé kí ni ètò Ọlọ́run ni. Ohun kan tó wá ṣe pàtó mo fẹ́ kọ́ rántí nìyí o, tó gbọ́dọ̀ fi ayọ̀ àti dúdú yin Ọlọ́run lógo. Ọlọ́run kì í ṣe ibi, rere lọ́lọ́run ṣe nígbà gbogbo, pàápàá jùlọ fún gbogbo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé. Àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé gan kì í fi wọ́n sílẹ̀ kí wọ́n parun, nítorí pé tọ́lọ́run nídìí ni wípé kí ni ìrònúpìwàdà ẹlẹ́ṣẹ̀ kò fẹ́ ìparun ẹlẹ́ṣẹ̀. tó ìfẹ́ lára Ọlọ́run ní sí ọ tó fi ṣe kí ni tó ń fi títóbi rẹ̀ hàn láti mú ọ rìn lọ́nà tí ó ti gbé parun, ṣùgbọ́n láti mú ọ rìn lọ́nà tó ti gbé ní iyè. Ètò tún dàbí rẹ̀ ní wípé kí ni Ọlọ́run ò fẹ́ kó yẹ pé ogun tó bá fínra ní 2023 kó tó bá fínra ní 2024. Ọlọ́run ò fẹ́ pé kí ni ọ̀rọ̀ rẹ kó tó rí bákan náà mọ́ nínú 2024 èyí tí à ń wọ̀ lọ. Ọlọ́run fẹ́ kó yẹ pé ẹ̀rí rẹ ló kù tọmọ jẹ ìdófífẹ́ mú ọ gba ọ̀nà tó yàtọ̀ sí èyí tí wọ́n ti ṣètò gbọ́ fẹ́ gbà jáde kó nínú 23 bọ́ sínú 2024 láti mú kí ọ̀rọ̀ rẹ kó lè bá mọ ní ẹ̀rí rẹ, kó lè bá mọ pé òun lọ́lọ́run alágbára, ó wà pẹ̀lú rẹ, ó fẹ́ ọ kò sì fi ọ́ sílẹ̀, kò sì ní fi ọ́ sílẹ̀ lálẹ́ nígbà kankan. So fún díẹ̀ yìí jẹ́ ká lọ láti lọ yọ Ọlọ́run lógo, nítorí wípé kí ni dídára rẹ̀ sí èmi àti ẹ kò lákàwé kò lẹ́gbẹ́ kò lójú wọn, ìfẹ́ rẹ̀ sí èmi àti ẹ kò lẹ́gbẹ́ kò lójú wọn kò lákàwé, àánú rẹ̀ lórí ayé èmi àti ẹ kò lẹ́gbẹ́ kò lákàwé kò lójú wọn. Èyí tó jẹ́ wípé kí ni bí a bá ṣètò títí wa, òun gẹ́gẹ́ tó ń ṣètò tiẹ̀ èyí tó dára ju títí wa lọ láti lè mọ mú wa pọ̀ ní oore, àánú àti ọ̀rọ̀fẹ́ àti ògo bá sì ṣe ṣeré ní orúkọ Jésù àti ẹ̀mí àti ẹ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún láti jáde kó nínú 2023 láti wọnú ògo 2024 lọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ láti fi mọ́ ọdún 2024 yẹn láti mọ́ ṣògo nínú ẹ̀ pé ẹ̀rí wa yóò sì mọ́ pọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù, amen. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti mọ sábà. Mo dúpẹ́ Olúwa o pé mo ní ọ láti mọ fọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé yìí bá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé yìí bá ti kẹ́rù mi dànù.
Olúwa wá o, mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ sábà ayérayé. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ. Olúwa, mo dúpẹ́ Olúwa, pé mo ní ọ láti mọ̀ sábà o. Mo dúpẹ́ Olúwa, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbá ti gbẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbá ti kẹ́rù mi dànù. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ sábà o. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ. Mo dúpẹ́ Olúwa o, pé mo ní ọ láti mọ̀ sábà o. Mo dúpẹ́ Olúwa o, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ o. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi sígbó pátápátá. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ sábà o. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ. Ó ṣé bàbá. Pé mo ní ọ láti mọ̀ sábà. Mo dúpẹ́ Olúwa, pé mo ní ọ láti mọ̀ sábà. Ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbá ti bẹ̀rù mi dúró. Ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbá ti bẹ̀rù mi dànù. Mo yìn ọ́ o Èmi dúpẹ́ Olúwa, pé mo ní ọ láti mọ̀ sábà nígbà gbogbo. Èmi dúpẹ́ Olúwa o, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ lọ́sàn-án lóru. Ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù láìkú ẹyọ kan o. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ sábà. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti mọ̀ ọ̀rọ̀ lọ. Ó ṣé bàbá. Olúwa Olúwa, láti mọ̀ sábà o. Láti mọ̀ sábà o, mo gbé ọ̀gá o, ẹ fi
ọpẹ́ f'Olúwa àwọn Olúwa. Torí àánú rẹ̀ dúró láíláí. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn Olúwa. Torí àánú rẹ̀ dúró láíláí. Ọpẹ́ Olúwa 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 ó dúró títí ayé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn Olúwa o, orí àánú rẹ̀ dúró láíláí. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn Olúwa, orí àánú rẹ̀ dúró láíláí. Ọpẹ́ ńlá o. Olúwa Olúwa ó dúró títí láí. Máa fi yìn fún Jésù. Máa fi yìn fún Bàbá. Kò gbówó kò gbòòrì bóyá ń bá olówó. Máa fi yìn fún Jésù tó gbà mí là o. Fún Jésù o. Fún Bàbá o. Kò bá kankan o. Mo fọpẹ́ fún Jésù. Mo fọpẹ́ fún Bàbá. Kò gbówó kò gbòòrì bóyá ń bá olówó. Mo fọpẹ́ fún Jésù tó dá mi sí o. Má fi yìn fún o. Kórè rẹ̀ láyé mi. Mo ní bàbá lógo. Mo rí rẹ̀ ti fọ́ tó láyé mi. Kò gbówó kò gbòòbí lẹ́yìn ọpẹ́ nìkan ṣoṣo. Mo yìn bàbá tó dá mi láre lógo. Má fi yìn fún o. Má fi yìn fún bàbá o. Olùfẹ́ ọkàn mi, máa kọrin máa gbé ọ̀gá. Olùfẹ́ ọkàn mi, olùfẹ́ ọkàn mi, olùfẹ́ ọkàn mi o. Máa kọrin máa jó máa yọ̀ fún ọ. Máa kọrin máa gbé ọ̀gá o. Máa kọrin máa kan sára sí ọ. Máa kọrin máa kéké wọ lọ́lọ́run. Olùfẹ́ ọkàn mi o. Ọba tó ra ayé mi padà o. Ìwọ tó ń wò mí sàn. Ìwọ tó ń gbà mí là o. Ìwọ tó fún mi lálàáfíà. Ó ń fún mi lókun lójoojúmọ́. Ó ṣògùn ayé mi dàtẹ̀ pa o. Sátánì jàjẹ́ mọ́lẹ̀ lẹ́sẹ̀ mi. Ogun ègún parí láyé mi. Ó fòpin sí ègún láyé mi. Ọba májẹ̀mú ìrànjẹ́ láyé mi. Èpè tó jà àrọ̀wádà sán lórí mi. Ó mú mi wọnú májẹ̀mú rẹ̀ lọ. Ó wá sọ mí dẹ̀dá titun o. Ó fi mi ní ìyà pẹ̀lú ègún ìran.
Ó dá mi láre ní gbogbo ọ̀nà. Ó mú kò ṣeé ṣe di ṣíṣe fún mi. Ìmọ̀ ibi gbogbo dasán láyé mi. Ó finá tú gbogbo wọn ká o. Àwọn kóra jọ nítorí mi. Gbogbo ìmọ̀ tá ló sọ dasán. Gbogbo àwọn tó gbẹ́ kòtò fún mi. Ó tì wọ́n sí kòtò ara wọn. Ó wá sọ mí dáṣẹ́gun. Wà olùfẹ́ ọkàn mi. Máa kọrin máa yíyọ́ lógo. Máa kọrin máa jó fún ọ o. Máa kọrin máa yíyọ́ lógo. Orin lálò ṣe láyé mi o. Láti ọjọ́ tó gbẹ̀yìn o. Àtèmi àti ìdílé mi. Àjò àwa ń yọ̀ fún ọ. Ó tún fàyè gbà wá o. Láti yan orúkọ rẹ lógo. Láti jẹ́ kí gbogbo ayé mọ̀ o. Lẹ́yìn rẹ kò sẹ́lòmíràn. Láti mọ ìtọ̀sán tòru. Àwa fọpẹ́ yìn fún ọ. Ó ṣe ọba tó gbà wá là. Ìrìnàjò ọdún kan gbáko. Bí kò ṣe ìwọ Ọlọ́run. Àti Jésù olùgbàlà o. Agbára wo la ní o. Ọgbọ́n wo la ní. Ìmọ̀ wo la ní. Òye wo la ní o. Láti ṣẹ́gun àwọn ọ̀tá. Láti borí Sátánì. Àti àríkèrèkèrè gbogbo. Àwa kọrin àyìnbó o. Bí gbogbo ènìyàn kọ̀ láti yìnyín. Èmi yóò mọ ènìyàn sáni. Láwọn èèyàn kọ̀ láti ìwé ọ̀gá o. Èmi yóò mọ gbé ọ̀gá títí láé. Mo mọ rírì rẹ láyé mi o. Àti lórí ìdílé mi. Orí àwọn àyànfẹ́ rẹ pátá o. Lórí gbogbo ìjọ Ọlọ́run pátá. Mo mọ oore rẹ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run àgbáyé. Mo kọrin mo yọ̀ mo yìn ọ́ lógo. Mo kọrin mo gbé ọ̀gá o. Olùfẹ́ ọkàn mi. Olùfẹ́ ọkàn mi. Olùfẹ́ ọkàn mi. Olùfẹ́ ọkàn mi. Àgbé ọ̀gá. Ṣàṣekèlè tẹ́lẹ̀ ẹjọ́ ìdẹ̀lera ilẹ̀ bọ́. Ṣàṣekèlè tẹ́lẹ̀ ẹjọ́ ìdẹ̀lera ilẹ̀ bọ́. Il nous a donné la vie. Il nous a sauvés, oh. Il nous a donné la santé. Il nous donne à manger tous les jours. Il nous donne à boire tous les jours. C'est lui qui nous protège, oh. Lorsque on donne à la nuit, c'est lui qui est notre gardien, oh. Il veille sur nous sans arrêt. Quand il nous joue au moment arrive, c'est lui qui nous réveille, oh. Il nous donne la force, oh.
chanter son nom. Allons reconnaissant vers le Dieu. Il est le roi, il est bon. Sachez que l'Éternel est Dieu. Il est le roi, il est bon. Premier mois de l'année, c'est lui qui nous a gardés, c'est lui qui nous a conduits. Deuxième mois de l'année, c'est lui qui était avec nous, qui nous a sauvés. Troisième mois de l'année, c'est lui qui nous a aidés. J'ai vécu tous les troisièmes mois. Quatrième mois de l'année, c'est grâce à lui. On a plus traversé que là. Cinquième mois de l'année, c'est lui qui nous a conduits pour nous échapper à la main des méchants. Sixième mois de l'année, c'est lui qui était notre défenseur. Il a combattu pour nous. On est sorti victorieux. Septième mois de l'année, il nous a pas abandonnés. Il nous a pas abandonnés. Il a continué le parcours avec nous pour nous faire toujours le plus victorieux, pour faire de nous le plus vainqueur. Huitième mois de l'année, il nous a donné la joie qui est plus forte. Il nous a donné la paix qui est plus forte. Neuvième mois de l'année, il nous a donné la joie de plus riche, la bénédiction le plus grand. Sa lumière sur nous encore plus fort. Dixième mois de l'année, il a fait de nous le plus victorieux. Il nous a donné la joie le plus fort. Il nous a levé encore plus. Onzième mois de l'année, il nous a accompagnés par tous nos crocs. Il nous a marché dans la lumière. Il nous a fait marcher dans sa lumière. Douzième mois de l'année, et on est encore dedans. C'est lui qui est toujours avec nous. Depuis que le monde a commencé, il nous donne la joie au cœur. Il nous donne la paix du cœur. Le monde crie, c'est trop dur. Nous facilite la tâche. Oh, le monde crie au secours. Il nous protège du mal. Il nous a pas laissé dans la main du diable. Il nous a pas abandonné dans la main des méchants. Oh, ton Dieu est bon. À quelques heures, on va sortir dans des miroirs. C'est lui qui va nous sauver. C'est lui qui va nous conduire. Notre Dieu, il est merveilleux. Oh. Ce Dieu, il est excellent. Il n'y a personne comme lui. Il est bon pour nous. Il est bon pour le monde entier. Le Dieu est excellent. Il a béni 2024. Il a béni 2024 pour que nous tous soyons heureux. Pour
que la paix soit pour nous autres. Qu'on soit tous glorieux. Il est bon ce Dieu. Parce que l'Éternel est Dieu, il est le roi, il est bon. Sachez que l'Éternel est Dieu, il est le roi, il est bon. Que l'Éternel est Dieu, il est le roi, il est bon. Jésus, ton nom est Jésus, il n'y a personne après toi. Ton nom est Jésus, Jésus, Jésus. Ton nom est Jésus, il n'y a personne comme toi. Ton nom est Jésus. Jésus. Ton nom est Jésus, il n'y a personne comme toi. Ton nom est Jésus. Jésus. Jésus, ton nom est Jésus, il n'y a personne comme toi, ton nom est Jésus. Je chanterai de tout cœur les merveilles de mon papa Yahweh. Il m'a ôté des ténèbres. Il m'a délivré de tout péché. Et chanterai de tout cœur les merveilles de mon papa Yahweh. Il m'a ôté des ténèbres. Il m'a délivré de tout péché. Mon papa est fidèle. Il ne m'abandonne jamais. Je ne plus rien à craindre, car Yahweh m'a libéré. Je suis dans la joie, une joie immense. Je suis dans l'émotion, car Yahweh m'a libéré. Je chanterai de tout cœur les merveilles de mon papa Yahweh. Il m'a ôté des ténèbres, il m'a délivré de tout péché. Je chanterai de tout cœur les merveilles de mon papa Yahweh. Il m'a ôté des ténèbres, il m'a délivré de tout péché. Mon papa est fidèle, il ne m'abandonne jamais. Je n'ai plus rien à craindre, car Yahweh m'a libéré. Je suis dans la joie, une joie immense. Je suis dans l'émotion, car Yahweh m'a libéré. Je suis dans la joie, une joie immense. Je suis dans l'émotion, car Yahweh m'a libéré. Je suis dans la joie, une joie immense. Je suis dans l'émotion, car Yahweh m'a libéré. Je suis dans une joie immense. Je suis dans l'émotion, car Yahweh m'a libéré. Toute ma vie, je bénirai mon Dieu. Toute ma vie, je bénirai mon Dieu.
par celui qui est le Dieu de bon. Il m'a toujours fait du bien, je le louerai. Toute ma vie, il bénira mon Dieu. Toute ma vie, il bénira mon Dieu. Car c'est le Dieu qui fait toujours du bien. Car c'est Dieu qui est le plus bon. Amen. Toute ma vie, il bénira mon Dieu. Toute ma vie, il bénira mon Dieu. Car c'est lui qui est Dieu, le Dieu des biens. Car c'est lui qui fait toujours du bien. Amen. Amen, amen. Toute ma vie, je bénira mon Dieu. Toute ma vie, je bénira mon Dieu. Car c'est lui qui fait du bien à tous ses peines. Car c'est lui qui est le Dieu des bons. Amen. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellence. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Oh, Dieu, tu es bon, tu es bon. Tu es bon dans ma vie. Tu es merveilleux. Excellence est son nom. Excellence est ta force. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent, tu es bon. Dieu, tu es bon, tu es bon. Tu fais des merveilleux. Dieu, tu es grand. Dieu, tu es comparable. Dieu, tu es magnifique toujours. Dieu te bénira. Tu es bon. 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 Dieu, tu es bénisseur. Dieu, tu es le sauveur. Dieu, tu es le vérité qui tient sa promesse. Voilà pourquoi je te loue. Je te loue à toute ma vie. Je glorifie ton nom toute ma vie. À toi seul j'ai chanté ma louange. À toi seul j'ai chanté mon adoration. À toi seul j'ai crié Alléluia. Seigneur, tu es magnifique. Tu es bon. Tu es bon. Tu es bon. Tu es bon. À toi seul j'ai crié Alléluia. À toi seul j'ai crié gloire. À toi seul je chanterai dans ces douleurs. Seigneur, tu es comparable. Tu es
Tu es bon, tu es bon. Toute ma vie est de louange. Toute ma vie est de chanter. Pour dire au monde entier que c'est toi qui es Dieu. Y'a personne après toi. Y'a aucun Dieu que toi. C'est toi celui qui est Dieu. Oh, même si je chanterai ton nom, même si les oreilles chantera ton nom, même si les filles chantera ton nom, dans ma chute, et chantera ton nom, même si le courrier chantera ton nom, et c'est Dieu du plus grand, des Dieu incomparable. Dieu, tu es bon. Tu es bon, tu es bon, tu es merveilleux, Seigneur. Tu es excellent est ton nom. Excellent est ta force, Dieu. Tu es merveilleux, Seigneur. Tu es excellent, tu es bon. Tu es bon, tu es bon, oh, Dieu. Tu es merveilleux, Seigneur. Tu es excellent. Ìwọ tó fẹ́ wà láò mọ̀ sí títí. Olúwa olóore wa. Ìwọ tó sọ wá nù ìdánwò ayé. Mímọ́ ògo ọlá rẹ. Ìwọ tó fẹ́ wà láò mọ̀ sí títí. Olúwa olóore wa ó fẹ́ wà láò mọ̀ sí. Bàbá òye ayérayé, bàbá ìwọ la ó máa nígbà gbogbo, ọjọ́ gbogbo, fẹ́ wà la ó máa ṣe. Ìmọ̀ ògo, ìwọ tó mú wa láwo sókè níjà. Olúwa olóore wa, oṣù kejì agbára rẹ̀ mọ̀ ní. Mímọ́ ògo ọlá rẹ̀, ìwọ tó mú wa la oṣù kẹjá. Ọlọ́run aláàánú wa, oṣù kẹrin ló tún ṣe wá lógo. Mímọ́ ògo ọlá rẹ̀, oṣù karùn-ún kò pa wá tì o. Ọlọ́run alátìlẹ́yìn tiwa o. Oṣù kẹfà o tó ṣe tiwa láṣepé o. Mímọ́ ògo ọlá rẹ̀. Bàbá ìwọ la ó mọ̀ sí nígbà gbogbo. Bàbá ìwọ la ó mọ̀ bọ̀ lọ́jọ́ ayé wa gbogbo. Wọ́n tó fẹ́ wà la ó mọ̀ sí títí. Mímọ́ ògo ọlá rẹ̀ kí ẹ̀rí ìwọ tó fẹ́ wà la ó mọ̀ sí. La ó mọ̀ sí ọ́ àwọn yẹn lọ́sàn lóru ìwọ ni nígbà gbogbo. Bàbá ìwọ la ó mọ̀ sí, lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmí. Bàbá ìwọ ìwọ nìkan ni. Ó la ó mọ̀ sí ọ́ ìwọ tó fẹ́ wà la ó mọ̀ sí títí. Oṣù keje ìwọ ló gbà wá là ó. Ìwọ tó sọ wá nù ìdánwò ayé. Oṣù kẹjọ ò fi wá sílẹ̀.
ìwọ tó fẹ́ wá ju bá a ti lérò lọ oṣù kẹsàn-án ó gbà wá lágbàtàn o ìwọ tó dá wa láre lójoojúmọ́ oṣù kẹwàá ó tún ṣe wá lógo ìwọ tí àánú rẹ̀ dúró títí láì oṣù kọkànlá ó ṣàṣepé láyé wa o ìwọ tí kò ní pẹ̀kun rárá o oṣù kejìlá ó tún dá wa láre pé ọ̀fẹ́ rẹ ló mú wa yọ lónìí nínú ọjọ́ tó gbẹ̀yìn oṣù kejìlá ọjọ́ tó gbẹ̀yìn ọdún 2023 mímọ́ ògo ọlá rẹ bàbá rere ó fẹ́ wá làwọn ìwọ làwọn máa sìn ọ́ olóore wa ó bàbá mi mọ́ ògo ọlá rẹ bàbá ìwọ làwọn máa sìn o bàbá ìwọ làwọn mọ̀ bọ̀ ìwọ tó ẹwà làwọn máa sìn bàbá àgbà ògo ọlá rẹ ó ṣé Jésù ó ṣé bàbá ó ṣé Jésù ó ṣé bàbá ó ṣé àtóbi jù Ọlọ́run ìyanu ó ṣé Jésù ó ṣé bàbá ó ṣé àtóbi jùlọ o ìjìnlẹ̀ ìfẹ́ o ó ṣé Jésù ó ṣé bàbá ó ṣé agbára tiwa o àyàn lógo ó ṣé Jésù ó ṣé bàbá àfinimọ̀nà wá o olùtọ́ni sọ́nà rere Jésù ó ṣé bàbá ìwọ tó ń tan ìmọ́lẹ̀ o sípa ọ̀nà wa Jésù ó ṣé bàbá ìwọ ló mú wá rìn o lójú ọ̀nà ìgbàlà o Jésù ó ṣé bàbá ọwọ́ tún agbára rẹ ló fi jì wá lọ́wọ́ mú Jésù ó ṣé bàbá láti mọ̀ mú wa lọ bí gbogbo tí a bá fẹ́ lọ ṣe Jésù ó ṣé bàbá a mọ rírì rẹ o ìwọ ló ṣàlùfà omega wa Jésù ó ṣé bàbá ọpẹ́ rẹ lára wa o ìyanu rẹ lórí ayé wa Jésù ó ṣé bàbá Sátánì rí wa ó sáwọ́ gbé àjẹ́ rí wa ó wọlé o Jésù ó ṣé bàbá ègún rí wa ó bínú dànù àìgbèrè rí wa ó yà wèrè o Jésù ó ṣé bàbá májẹ̀mú ìran bínú dànù wọ́n dá lágbára lórí ayé wa Jésù ó ṣé bàbá èpè ìran tó fún lórí ayé wa ó dasán pátápátá o Jésù ó ṣé bàbá ìwọ tó sílẹ̀kùn ọ̀run fún wa láti mọ rógò lò ó Jésù ó ṣé bàbá ó ṣé Ọlọ́run ayọ̀ àbí ọ̀gá o Jésù ó ṣé bàbá sọ wípé títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ o títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ o lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ ayérayé o ọba àwọn ọba o olúwa àwọn olúwa títí ayé yóò rẹ ní ọmọ yìí ọba bá títí ayé ní ọmọ gbé ọ̀gá o títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ bàbá lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ ọmọ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ mímí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ mẹ́ta lọ́kan lọ́pẹ́ mi o.
ayérayé o. Títí ayé o, lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ o, kò lè sú mi láti máa yìnyàn o, kò lè rẹ̀ mí láti máa gbé ọ̀gá fún rere láyé mi nígbà gbogbo lójoojúmọ́. Títí ayérayé bàbá o, ọlọ́run àrímọ́ yẹn lọ́pẹ́ mi lọ́pẹ́ mi lọ́pẹ́ mi lọ́pẹ́ mi yọ nígbà gbogbo lèmi ó mọ fọpẹ́ fún ọ, lọ́jọ́ gbogbo lèmi ó mọ yìn ọ́ o, níbi gbogbo lèmi ó mọ gbé ọ̀gá wípé ìwọ lọ́lọ́run lẹ́yìn rẹ kò sẹ́lòmíràn mọ́ o. Ọba ayérayé o, alágbára ńlá, alágbá arúgbó ọjọ́ o, ìwọ nìkan mà ló yẹ. Àgbà arúgbó ọjọ́, ìwọ tí kì í fògo rẹ pẹ̀lẹ́ ní kẹ́ni. Ìwọ tí kì í fi ìyìn rẹ fèrè gbígbẹ́ o. Ìwọ làwa ń fìyìn ògo fún. Ìwọ nìkan ló yẹ láti mọ̀ yìn bàbá o. Àwa ti gbé ọ̀gá tàyìn lógo. Kò sẹ́lòmíràn tó pé yòókù tọ́ sí. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa, arúgbó ọjọ́, Elédùmarè. Ẹ̀yin Olúwa, ẹ̀yin bàbá o, òun ló yẹ láti yìn o. Ẹ̀yin bàbá lógo, ẹ̀yin Olúwa lógo, òun lárúgbó ọjọ́, kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Ọlọ́run o, ẹ gbéga o. Ẹ kàn sára sí o, ẹ júbà lọ o, ẹ fọpẹ́ fún o. Òun ló dá wa sí, òun ló kà wá yẹ, òun ló kàyè gbà wá láti mọ̀nà o. Ẹ̀yin bàbá o, ẹ gbéga o, ẹ fìyìn fún ẹ̀yin Olúwa. Ẹ jẹ́ ká jọ yìn bàbá, ẹ jẹ́ ká jọ fọpẹ́ fún. Ìmọ̀ ọ̀tákọ́ yèyé o, tó bá jẹ́ pẹ̀tọ̀ ká ní àbá ti dẹni àná. Ẹ jẹ́ ká gbé bàbá ga. Ẹ̀yin lógo, ọba tó sọ̀mọ̀ kága sán, tó sọ̀mọ̀ ìkàdùnkò. Ẹ̀yin Olúwa, èmi yìn Olúwa lógo, èmi gbé bàbá ga, èmi fọpẹ́ fún o, torí mo mọ rírì rẹ̀ o. Èmi yìn Olúwa, ìwọ ń kọ́ ẹ̀yin o, ẹ gbéga o. Arúgbó ọjọ́, òun nìkan ní orin Olúwa. Ẹ̀yin bàbá lógo, ẹ jẹ́ ká jọ jùmọ̀ yìn, bẹ́ẹ̀ mi ṣe yìn o.
fàyọ̀ rẹ̀ ní bàbá lógo òun ló dá ọ láre. Ní bàbá o ní ọlọ́run òun ní Elédùmarè ní Olúwa. Ọpẹ́ fún bàbá yẹn mọ rírì rẹ̀ láyé rẹ̀ oore tó ṣe fún ọ láti ọjọ́ kan ní ọdún títí tó fi jọjọ́ tó gbẹ̀yìn dá gbogbo òkú padà fún ọ. Ẹ̀yin bàbá o ẹ̀yin ọlọ́run arúgbó ọ̀gẹ́gẹ́ Èdùmàrè ẹ̀yin Olúwa lógo. Káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọpẹ́ mi àti ìyìn mi níwájú yóò fi mọ jẹ́ tẹ̀wọ́gbà àti ẹbọ olórun dúdú níwájú rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ayé rẹ̀ kún mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ atóbijù kún mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí mi ni mo ṣùgbọ́n kún mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọpẹ́ mi àti ìyìn mi níwájú rẹ̀ yóò fi mọ jẹ́ ẹbọ olórun dúdú níwájú rẹ̀ láti mọ jẹ́ tẹ̀wọ́gbà. Bàbá kún mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ayérayé iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún olùgbéwọ̀ mi ní dídí atóbijù iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún olùgbéwọ̀ mi ní dídí ológo tó ní ògo iná mi mímọ́ àti agbára mo béèrè fún olùgbéwọ̀ mi ní dídí èyí tí orí ọpẹ́ àti ìyìn mi níwájú nígbà gbogbo yóò fi mọ jẹ́ ẹbọ olórun dúdú níwájú rẹ̀ àyìn láti mọ jẹ́ tẹ̀wọ́gbà Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. O gbọ́dọ̀ lè gbàdúrà yẹn dáadáa. Àwọn kan bẹ wọ́n yin Ọlọ́run wọ́n gbọ́ Olúwa ga ṣùgbọ́n Ọlọ́run kọ ọpẹ́ wọn àti ìyìn wọn ọ̀tún á kọ àwọn gangan irú ti ká nìyẹn. So kò yẹ kí tèmi àṣẹ kọ́ orí bẹ̀ nígbà tá a bá yin Ọlọ́run ó yẹ kó dàbí títí Noah tó ṣe pé kí ni a sọ wípé Ọlọ́run sì gbóòórùn dídùn ó sì fi ń fẹ́ ibo lòórùn tiwa ó sì kíyèsí pé látọ̀dọ̀ Noah ni tọ́lá pinnu nínú ọkàn rẹ̀ wípé òun ò tún bẹ́ nìyẹn jà mọ́. So káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà olùgbéwọ̀ mi nídìí etí ọpẹ́ àti ìyìn mi níwájú ní ojoojúmọ́ nígbà gbogbo yóò fi mọ jẹ́ ẹbọ olóòórùn dídùn tí ọmọ gòkè tọwọ́ lọ́wọ́ àlàyé tí ọmọ jẹ́ tọwọ́gbà tí mi yóò sì mọ jẹ́ tọwọ́gbà níwájú rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbéwọ̀ mi nídìí ayérayé iná mi mímọ́ àti agbára mo béèrè fún agbéwọ̀ mi nídìí àníláìsí ànáyé tàbí ṣùgbọ́n kankan mo fẹ́ mọ Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí ọpẹ́ mi àti ìyìn mi níwájú nígbà gbogbo yóò mọ jẹ́ ẹbọ olóòórùn dídùn èyí tí ọmọ gòkè tọwọ́ lọ́rùn alààyè lọ tí ó sì mọ jẹ́ tọwọ́ àti èmi kò sì mọ jẹ́ tọwọ́ gbà láti mú kí ọpẹ́ àti ìyìn kó tó lè mọ pọ̀ sí nígbà gbogbo láti mọ mi pọ̀ ní àkọ́tún agbára àti ìmísí ọgbà láti mọ kọrin láti mọ dúpẹ́ láti mọ yorùkọ lógo nígbà gbogbo. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára ni mo bẹ̀rù bá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára ni mo bẹ̀rù bá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ayé rẹ̀ kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àtúntò kún mi fún ẹ̀mí àti agbára láti ọ̀rọ̀ kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́ni orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù amen. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmòye àti mísà àti agbára àti àṣẹ rẹ̀ láti lè mọ fi ìtara àti ayọ̀ dúdú nìyàn láti sàlẹ̀ inú ọkàn mi pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú ìgbàgbọ́ tó ga. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ agbóhùn mi lódìdí àjùlọ iná mi mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ agbóhùn mi lódìdí èyí tó jẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ayé mi èmi ò fi lè mọ yìn ọ́ ní àkọ́tún agbára nínú àkọ́tún agbára ọgbọ́n ìmọ̀ àti àtìmísí rẹ̀ èyí tí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àtìmísí rẹ̀ èyí pé láti inú ọkàn mi ọlẹ́sàn lódò mi wá pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú ìgbàgbọ́ tó ga èmi ò fi mọ kọ orí ògo orin yìí ọpẹ́ ìṣòro bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí ayérayé kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ o àjùlọ kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ìwọ tó ń jẹ́ ìgbà adé mo bẹ̀ kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí náà mi mímọ́ àti agbára tí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí àtàṣe rẹ̀ sẹ̀ àti agbára rẹ̀ láti mọ fi ayọ̀ àti dúdú láti sàlẹ̀ kọ̀ọ̀kan mi wá àní pẹ̀lú ìgbàgbọ́ ńlá láti mọ fi kọ́ orí ògo rẹ̀ sí ọlọ́wọ́ aláyé bàbá yakun fún ẹ̀mí mímọ́ yakun fún agbára rẹ̀ yakun fún ẹ̀mí mímọ́ yakun fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí èmi ò fi mọ pọ̀ ní àkọ́tún agbára ọgbọ́n ìmọ̀ àti òye láti mọ jẹ́ alágbára nínú rẹ̀
èyí tí irun gbogbo tí ń ṣiṣẹ́ oṣù sọ̀tà sí òkùnkùn ọ̀run gbogbo tí ń ṣe ìdíwọ́ àti dènà láti mọ wà níwájú láti mọ yìnyín láti mọ gbòòrò láti mọ ọ̀run ọ̀run àti láti mọ ṣe rere àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bẹ̀ máa gbé wọ̀n lódìdí ayérayé iná mi mímọ́ àti agbára mo bẹ̀ máa gbé wọ̀n lódìdí àjùlọ ọlọ́run ọ̀ká ògo iná mi mímọ́ àti agbára mo bẹ̀ máa gbé wọ̀n lódìdí èyí tí mi fi mọ̀ pọ̀ ní àkọ́tún agbára iná mi mọ́ mi sí ọgbà àti màtúyọ rẹ̀ àyè láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ èso ọ̀tá àtàkékè àti àríkèrè gbogbo wọn láti mọ gbogbo tí ń ṣe ìdíwọ́ àti ìdílé àtakò gbogbo orúkọ lọ́dọ̀ mi àyè gbogbo tí ń ṣe ìdíwọ́ àtakò àti ìdáhùn oríire gbogbo àyè láti mọ yẹn láti mọ gbogbo láti mọ fogoro láti mọ fogoro forúkọ rẹ láti mọ agbára tí ti mọ ọ̀rọ̀ ya gbogbo mi ọ̀yà kọ́ńfínà ìmọ̀ àtàgbára rẹ àyè láti mọ ọ̀rọ̀ wọn hun láti mọ ọ̀rọ̀ lulu àyè láti mọ tẹ̀ wọ́n pákó lójú ọ̀nà mi bàbá kọ́ńfínà mi mímọ́ olúwa kún fún agbára rẹ olúwa kún fún mi mímọ́ olúwa kún fún agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ dà olúwa gbé wọ̀ mí ní díje iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún olúwa gbé wọ̀ mí láti olúwa kún fún mi àtàgbára rẹ sẹ àjùlọ kún fún mi àtàgbára rẹ mi ni mo ṣe bẹ̀rù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wo káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta à ń jáde kó nu 2023 àwọ̀ nu 2024 lọ kò yẹ kí ayé ló tún wà bákan náà mọ́ kò yẹ kó wọn kan kó tún wà tí ó tún wà mọ́ dá odó sójú kan náà mọ́ ìtura gbọ́dọ̀ fi ìtara káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wà á kọ́ mi fún lẹ́mìí mà àti agbára rẹ̀ èyí tí èmi fi di ẹrù ńlá pátápátá àti jìnnìjìnnì ńlá pátápátá èyí ẹrù tí ń gbé ẹrù mi jìnnìjìnnì tí ń gbé ẹrù mi gẹ́gẹ́ bí wọ́n náà ṣe jẹ́ ẹrù láti jìnnìjìnnì tí ń gbé jìnnìjìnnì tí ń gbé ẹrù lámi láti mọ gbé gbogbo tí ń ṣe àwọn ẹni bẹni búburú mi láti sọ bí jẹni tí gbogbo àwọn tá ń pè ní ìka ènìyàn sátẹ̀lẹ̀ àtẹni búburú mo fi mọ remi mo fi mọ sáwọ gbó tí mo fi mọ dògún níbi kí láti gbé ń gbúrò mi àbí gbórúkọ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀ mí lódìdí ayé kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àjùlọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi lè di ẹ̀rù ńlá tó ń gbé ẹ̀rù lámi gẹ́gẹ́ bí ọlọ́sẹ̀ jẹ́ ẹ̀rù ńlá tó ń gbé ẹ̀rù mi èyí tí mo fi lè jẹ́ jìnnìjìnnì ńlá tó ń gbé jìnnìjìnnì ayé mi gẹ́gẹ́ bí ọlọ́sẹ̀ jẹ́ jìnnìjìnnì tó ń gbé gbogbo jìnnìjìnnì mi láti mọ ọrùn gbogbo tí ń ṣe iṣẹ́ òkùnkùn ọ̀tá sátẹ̀lẹ̀ àtàrí kiri gbogbo rán ìjẹ́ pé nípa gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo tíbi tí ó wà ní gbogbo ọjọ́ ayé mi àwọn ènìyàn àwọn ènìyàn búburú àti sátẹ̀lẹ̀ àtàrí kiri gbogbo àìwọ́ bá ti gbúrò mi àìwọ́ mọ gbòòrò àwọn ọmọ sáwọn mọ̀ sí mọ̀ rún dànù àìwọ́ mọ̀ dùkú àní orúkọ mi gẹ́gẹ́ àní ọmọ jẹ́ yìí náà ṣe ara fún wọn olúwa kọ́ mi fún náà má tàgbára rẹ ṣe àyà kọ́ mi fún náà má tàgbára rẹ bàbá iná mi mi má ti agbára rẹ mo bí wá gbé wọn lódìdí àyà iná mi mi má ti agbára mo bí wá gbé wọn lódìdí orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè àwọn kọ́ mi fún náà mi má tàgbára rẹ èyí tí èmi fi mọ dayọ̀ tí fi mọ ṣe rere ní gbogbo gbà èyí tí mo fi mọ gbáre tí gbogbo nígbà gbogbo ní ọjọ́ gbogbo èyí tí yóò fi mọ wá mi rí nígbà gbogbo tí yóò sì mọ wọlé tọ̀ mí ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo fẹ́ gbówó mi lódìdí ayé kò mi fún dẹ́ni àti agbára rẹ ìjẹ́ pé nígbà gbogbo ọjọ́ gbogbo ọjọ́ ayé mi èmi ò mọ gbàre ní láti fi gbogbo wa èrè ó sì mọ owó tó wà láti fi gbogbo wa àyè owó mi ò mọ kọ́ orin láti fi gbogbo wa bẹ́ẹ̀ ni àyè mi ó sì mọ gbóòórùn rẹ ṣe nípa agbára àti àṣẹ rẹ bẹ́ẹ̀ ni láti gbogbo àwọn ọmọ orúkọ mi sí láti mọ dáa gbogbo tí o sọ́dọ̀ mi olúwa kọ́ mi fún dẹ́ni àti agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ mo fẹ́ gbówó mi lódìdí iná mi mímọ́ àti agbára rẹ mo fẹ́ gbówó mi lódìdí àyà kọ́ mi fún dẹ́ni àti agbára rẹ àyè láti mọ gbàre láti mọ kóore láti mọ kó fi lè wà mèrè láti mọ gbọmọ láti fi ṣe láti mọ gbóòórùn rẹ ṣe àti láti mọ ní àṣọ rẹ lórí ogbó ṣe rẹ bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ àyà kún fún ẹ̀mí àtàgbára rẹ èyí náà mi àtàgbára mo bèrè fún agbóhùn mi nídìí èyí náà mi má ti agbára rẹ mo bèrè fún agbóhùn mi nídìí láti wà kún fún ẹ̀mí àtàgbára rẹ ṣe. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè wo gbogbo ìkórè ayọ̀ tó kó nínú ọdún yìí dandan ni kí ayé orí ògo èrè lára rẹ 2024 náà o tún gbọ́dọ̀ tún kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo yẹn sì gbọ́dọ̀ mọ̀ pé lóòótọ́ àti lódodo Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run wà pẹ̀lú rẹ débi pé kíni ànító àdìsẹ́kọ̀ àníàpọ̀ àṣẹ lọ́mọ kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ so fún ìdí èyí káwọ́ méjèèjì sókè fi ìtara gbàdúrà yẹn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́mi fún ẹ̀mí àtàgbára rẹ àní láti mọ kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àtúndà ní ìṣẹ́kùn láti àpọ̀ àṣìlẹ̀ àní débi wípé àmọye gba àwọn ènìyàn àní wọ́n mọ̀ jàpá nínú rẹ̀ àyẹ̀wò sì mọ̀ gba yípadà rere gbogbo sì mọ̀ jẹ́ tiwọ́ náà wà láyé ìkórè ayọ̀ ànító àdìsẹ́kọ̀ àníàpọ̀ tó bẹ̀ tí kí o ṣe láti gba èyí tó kún fún bùkún láti wà ní bàbá gbé wọ̀ mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ̀ látòkè ó yá gbé wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí mo fi mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ní àyè tó dáṣọ dájọ́ pọ̀ tó bẹ̀ tí kò sí ayé tí kò ní sẹ́yìn láti gbà ìkóòrè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ̀ ìgbéga rẹ̀ ògo láti wà rẹ̀ débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn àyè wọ́n mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé wọ́n sì mọ̀ gbà yí padà rere wọ́n sì mọ̀ bọ́ lọ́wọ́ bó ti ń jẹ́ ìdè ogun àti ní àti wàhálà àyè ogun àti ó sì mọ̀ jẹ́ tẹ̀lé nígbà gbogbo bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ńlá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ìdè mi mímọ́ àti agbára rẹ̀ láti mọ̀ kóòrè ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣẹ́ òun dájá kúnlẹ̀ sílẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ọjọ́ ayé mi láti mọ̀ kóòrè ayọ̀ èyí tó kún fún ògo àlọ́ àti ìwà tóbi rẹ̀ àti ẹwà rẹ̀ ìjẹ́ pé kò ní sẹ́yìn tó láti gbà ìjẹ́ yà àwọn mìíràn yóò sì mọ̀ tí pàṣẹ ìkóòrè ayọ̀ mi à ń jẹ́ lábùkún fún dẹ́ni gbàdá jẹ́ni ìṣeré ògo ìjẹ́ yìí ó sì mọ̀ kún fún ògo àti ògo yóò kún fún ẹ̀mí mímọ́ yóò kún fún agbára rẹ̀ yóò kún fún ẹ̀mí mímọ́ yóò kún fún agbára rẹ̀ sẹ́ni orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ní gbólóhùn kan Olúwa rán àṣẹ ọ̀rọ̀ rẹ̀ jáde kí gbogbo tí wọ́n lọ́wọ́ ẹ̀dá pátá kí wọ́n darí gbogbo tí ń ṣe eré wá sọ́dọ̀ mi rán àṣẹ ọ̀rọ̀ rẹ̀ jáde kí gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pátá kí wọ́n bẹ̀rẹ̀ sí darí gbogbo tí ń ṣe eré wá sọ́dọ̀ mi kémi kì í sì bẹ̀rẹ̀ sí gbóòrò rẹ̀ ṣe àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ ni mo béèrè fún o bàbá rán jáde lọ́wọ́lọ́wọ́ ayé ní orúkọ Jésù wọ́n náà tó gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ àní àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ ó yà rán jáde kí gbogbo tí wọ́n lọ́wọ́ àlẹ́ ẹ̀dá pátá o gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ lọ́wọ́ àlẹ́ àní kí wọ́n bẹ̀ sí wá mi láti ṣe mí lóore àní kí wọ́n bẹ̀ sọ mi láti mọ kóore fún mi àní kí wọ́n bẹ̀ sì ti fún ọ̀rọ̀ mi nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo àní kí wọ́n ilé gbogbo bẹ̀ sí wọ́n tọ́ mi láti gbà gbogbo ní gbogbo ọ̀nà olùwàrà àṣẹ àti agbára ọ̀rọ̀ jáde èyí tí olóògùn àti ìlóògùn rẹ yẹn àní kí gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ pátá ohun gbogbo tí wọ́n lọ́dọ̀ pátá àní kí wọ́n bẹ̀ sí darí rẹ sọ́dọ̀ mi àní kí wọ́n bẹ̀ sí kóore wá fún mi àní kí wọ́n bẹ̀ sí ní pàkí láyọ̀ tí wọ́n bá kí bẹ̀ sí gbóòrò rẹ ṣe kí bẹ̀ dá ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ láti lè fún láti bí láti ṣó níwà mo súre sínú ayé yín ọmọ ìkúrò àdàmọ́mọ́ ọ̀yá ẹ̀bẹ̀ sì jíṣà yẹn fún mi nípa àṣẹ àtagbára Ọlọ́run àlàyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ láti lẹ́yìn fún mi láti bí mi láti ṣó níwà mo súre sínú ayé ọmọ ìdààmú ìkúrò àti ìnira mọ́ ọ̀yá ayé bẹ̀rẹ̀ sí gbìnrin ó bẹ̀rẹ̀ sí gbòòrò sí síwájú àti síwájú tí a ti wá lọ ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí darí gbogbo tí ń ṣe eré ayọ̀ ìgbàlá gbéga ìṣòro gbogbo sọ́dọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kó darí rẹ̀ àjọ láti bí sọ́dọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kẹ́mi láti mọ jíṣà mi fún mi láyé sí tàbí ṣùgbọ́n kankan ọ̀yá bẹ̀rẹ̀ kẹ́mi láti mọ jíṣà mi fún mi ẹ bẹ̀rẹ̀ kẹ́mi láti mọ jíṣà mi fún mi ẹ bẹ̀rẹ̀ kẹ́mi láti mọ múrò ẹ̀yà yóò wá fún mi sẹ́ni nípa gbà àti àṣọ náà wà láàyè nítorí pé tí Olúwa ní ògo tó Olúwa ní ìyẹn Olúwa àyẹ̀bẹ̀rẹ̀ dá gbogbo ògo àti ẹ̀bẹ̀rẹ̀ dá ìgbẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣà mi gbogbo ẹ̀yìn lórí aláàánú láti lọ ìṣúná. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù ẹ gbọ́ gbogbo ẹ jẹ́ pé ní ọ̀tá ìka ènìyàn ayé olódàdúrà ayé mi òní ní 2023 parí ọ̀yá àti gbogbo agbára yín òpin dé bá yín àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ jẹ́ pé ní ọ̀tá ìka ènìyàn ayé olódàdúrà ní ayé mi òní ní 2023 parí o ọ̀yá àti ẹ̀yin àti gbogbo agbára ayé àṣẹ ni orúkọ Jésù ẹ̀yà ẹ̀ parí ìjọba ní pàṣẹ àtàgbára Ọlọ́run aláṣẹ ní 2023 fi dópin lónìí ìjẹ́ pé a kò nù rẹ̀ ní àárín wákàtí bíi mélòó ṣiṣẹ́ ìdí mo ṣe sọ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run aláṣẹ pẹ̀lú agbára tó wà nínú májẹ̀mú ọ̀rọ̀ Ọlọ́run aláṣẹ ìtọ́nà fi gbọ́rọ̀ rẹ̀ àti gbogbo orúkọ rẹ̀ lọ gbogbo yín pátápátá àti agbára yín gbogbo ẹ̀jẹ̀ ìpẹ́ ní ìka ènìyàn ayọ́lẹ́nu nínú àfọ̀gbọ́jà ní ayé mi òyà àní ẹ̀ parí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi òun náà ni àní òpin dẹ́ba yín ṣe àní òpin dẹ́ba gẹ́gẹ́ bí òpin ṣe dẹ́ba 23 àní òpin dẹ́ba ayé tì yín náà ìṣó ayé mi òpin dẹ́ba olórúkọ Jésù náà sì sí lọ nípa àṣẹ àtàgbára Ọlọ́run aláṣẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ á pariwo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ẹ̀bùn ọdún mi dà ohun gbogbo tí mo lọ láti fi sọdún dà ẹ á bẹ̀rẹ̀ sí pèsè ọ̀fun mi láì tó láì ṣọ́ọ̀kù nítorí pé lẹ́yìn rẹ ẹni tó lè ṣe kò sí kíni o kò sí ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ̀bùn ọdún mi dà ohun gbogbo tí mo ní láti fi sọdún ayọ̀ dà àní láti fi ayọ̀ ọdún ọ̀tọ̀tọ̀ àní láti fi sọdún àwọn mìíràn pẹ̀lú ò ní àní tó láìsọ̀kọ̀ yá bẹ̀rẹ̀ sí pèsè rẹ̀ fún mi ọ̀yà nítorí pé lẹ́yìn rẹ kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn rẹ kò sẹ́ni tó lè pèsè ìwọ nìkan ṣoṣo ni mo mọ̀ àní tó lè ṣe alágbára gíga wọba tí ohunkóhun kò ṣòro fún láṣẹ ọ̀yà bẹ̀rẹ̀ sí pèsè rẹ̀ fún mi ọ̀yà sí àwọn fèrèsé ọ̀run sí àwọn ìbílẹ̀ kòbókun fún mi Olúwa àní gbogbo pátá tí mo nílò gbogbo tí mo nílò tọ́tọ́ sí mi àní láti fi sọdún ayọ̀ àní láti tó láìsọ̀kọ̀ yá bẹ̀rẹ̀ sí pèsè rẹ̀ fún mi ọ̀yà bẹ̀rẹ̀ sí kàn wọ́n lé mi nítorí ògbà àti ìlógún rẹ̀ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí à ń tẹ̀síwájú ọ̀la ní ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù bẹ́ẹ̀ gẹ́gẹ́
nínú rẹ̀ àtúnwọ́ ọdún tuntun ètò túmọ̀ sí wípé ijó wa ayọ̀ wa ọpẹ́ wa ìyìn wa ẹ jẹ́ kó pọ̀ gidi gan bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mú ayọ̀ àti ìdùnnú àti ìgbàgbọ́ wa á sì rí wípé Ọlọ́run fa ìwà dára rere ju bá a sì lérò lọ ní ọdún 2024 nítorí pé ètò tọ́lọ̀ ní fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ ní 2024 ọ̀gá kí èèmọ̀ bó ni mo ti fẹ́ lo Yorùbá yẹn wọ́n máa ń pe Yorùbá kan pé ó bu àyà ó gọbọi bàbá mi kan tiẹ̀ bí tí ọmọ sọ̀rọ̀ èdè ní ìmọ̀ èdè yẹn pé dáadáa so a rí wípé oore jẹ́ pé ìwọ gangan fúnra rẹ̀ ọmọ bíi àárẹ̀ pé sósì dájú pé bẹ́ẹ̀ ni àbí àlá ni ṣùgbọ́n kì í sàlà ojú ayé lọ wa so fún yìí àwọn ọjọ́ tòní ọjọ́ àná sórí àwọn ọjọ́ mẹ́ta tó tún tí ó bẹ̀rẹ̀ oṣù náà dátún fi Ọlọ́run láyìn Ọlọ́run kò sí nǹkan mẹ́ta fẹ́ ṣe fi gbogbo ara yìn ó rí wípé kí ni ó ti wọnú ògo tuntun lọ kò sí ìdádúrà àti ìdíwọ́ kankan fún ọmọ bẹ́ẹ̀ ni ó sì rí kò sí ní padà lẹ́ẹ̀kan sí ṣáájú àkó àjọyọ̀ ọdún tuntun nítorí pé ìgbàgbọ́ tèmi ni wípé a ti wọnú rẹ̀ bẹ́ẹ̀ ni ọdún náà yóò sàn wá sí rere ayọ̀ àtàlàfíà àti ṣẹ́gun pé láti fi jáde nínú ọdún yìí ohun gbogbo tí ń ṣètò wa tó wá kù tí ó ti tẹ̀ wá lọ́wọ́ ní ọdún 2023 kí ilẹ̀ òní tó sú kó lè bá jáde nínú ọdún yìí Ọlọ́run yóò gba gbogbo ẹ̀ fún wa ní orúkọ Jésù Kristu Olúwa wa àmín 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 ní orúkọ Jésù bá mi àtọ̀ Ọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátápátá ó lọ la orúkọ rẹ ayérayé bá mi àtọ̀ Ọlọ́run mi ológo dídán fún mi nírànwọ́ rẹ ẹ̀rù jẹjẹ òkè lérò ká gbogbo ayé láìkú orílẹ̀-èdè kan ó lọ́la orúkọ rẹ èmi ni mo ṣe bẹ̀rù bá mi àtọ̀ Ọlọ́run mi ọba títí ayé fún mi nírànwọ́ rẹ adúró ti ní gbáyìngbáyìn lérò ká gbogbo wa tí kì í já ní kulẹ̀ rárá o lọ́la orúkọ rẹ ayérayé bàbá mi mọ́ ní orúkọ Jésù àgbẹ̀ ọ̀gá yìí lọ́kà sọ wípé ó ṣe gba ọgbẹ́ àti yìnyín títí láwọn ọmọ yìí ọ láti mọ júbà rẹ láti mọ kan sára sí ọ ó ṣe àwímọ̀ yẹ ọ̀hún gbogbo ọ̀nà àsọ wípé ó ṣe ní gbogbo ọ̀nà agbórúkọ rẹ ga ìjẹ́lẹ̀ kan sí àsọ wípé títí ayé láwọn ọmọ yìí ọ láti mọ fọpẹ́ ìyàtọ̀ kò forúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá sí ọmọ sí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ̀rọ̀ dayọ̀ 2023 ìwọ̀nba tó kù tí ó fi kọjá lọ wákàtí mélòó tó kù nínú rẹ̀ ààrẹ ti wá ṣe lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọ̀rọ̀ ìbùkún yóò ṣe fẹ́ nìkan pátápátá gbogbo tọ́jú ẹ̀tọ́ wa tó tún kù nínú rẹ̀ àní oore ọ̀fẹ́ ti bọ́ ẹ̀mí mímọ́ pẹ̀lú àánú àti ìyọ́nú Ọlọ́run aláyé àtàwátàwà níbí àtẹ̀yìntẹ̀gbọ́ àtẹ̀wà yóò yọ̀ǹda rẹ̀ fún apápátá gbogbo àárín tiwa kó jáde kó nínú rẹ̀ á sì wọnú ọdún tuntun pẹ̀lú ìṣẹ́gun àti ìwàyà gbígbé pẹ̀lú gbogbo tí ń ṣe ẹ̀tọ́ wa nínú ọdún tuntun yẹn àní á sì ṣe rere nínú rẹ̀ ẹ̀rí wa ní ọ̀tún ní ojoojúmọ́ ni yóò mọ̀ lé sí ni nípa agbára àti àṣẹ Ọlọ́run aláyé pẹ̀lú oore ọ̀fẹ́ tí bọ́bọ̀ ìmọ́tò ti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fún alókè. Àmín àmín àmín.